Ẹ kúlé o gbogbo ẹ̀yin bàbá àti màmá tí ẹ̀ ń gbọ́ mi nínú ilé. Mo kí wa kú àbọ̀ sí ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa ti ọ̀sẹ̀ yìí fún gbogbo àwa ìjọ tá ń tẹ̀lé ìlànà ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi gbogbogbò èyí tí gbogbo ayé ń lò àti gbogbo oríṣiríṣi ìjọ bí ìjọ onítẹ̀bọmi káàkiri gbogbo àgbáyé. Orí ọ̀rọ̀ ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa fún ọ̀sẹ̀ yìí ó ní òdodo àti ìwà bí Ọlọ́run. Òdodo àti ìwà bí Ọlọ́run. À ń sì ń lọ kẹ́kọ̀ọ́ nínú ìwé Títù orí kìíní àti orí kejì rẹ̀. Títù orí kìíní àti orí kejì rẹ̀. Ẹ̀kọ́ wa àti àwọn ẹsẹ̀ Bíbélì wa lọ́sẹ̀ yìí wọ́n gùn díẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run ràn wá lọ́wọ́ yóò sì fi òye rẹ̀ yé gbogbo wa yékéyéké bí ó tilẹ̀ jẹ́ pé àkókò wa kò tó nǹkan. À ń lọ kẹ́kọ̀ọ́ nínú ìwé Títù orí kìíní ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkẹtàlá rẹ̀ àti orí kejì ẹsẹ̀ ìkọkànlá sí ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún. Ẹ má gbàgbé orí ọ̀rọ̀ wa ni òdodo àti ìwà bí Ọlọ́run. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ ká jọjọ sí i, ká jọjọ kà á bí a ṣe ń lọ láti kẹ́kọ̀ọ́ nú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Mò ń kà láti inú Bíbélì mímọ́ Yorùbá èyí tí ó kà báyìí. Títù orí kìíní ẹsẹ̀ ìkíní. Pọ́ọ̀lù ìránṣẹ́ Ọlọ́run àti àpọ́stélì Jésù Kristi gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwọn àyànfẹ́ Ọlọ́run àti ìmọ̀ òtítọ́ tí ń bẹ gẹ́gẹ́ bí ìwà bí Ọlọ́run ní ìrètí ìyè àìnípẹ̀kun ti Ọlọ́run ẹni tí kò lè ṣèké ti ṣèlérí ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé, ṣùgbọ́n ní àkókò tirẹ̀ ó fi ọ̀rọ̀ rẹ̀ hàn nínú ìwàásù tí a fi lé mi lọ́wọ́ gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run olùgbàlà wa. Sí Títù ọmọ mi nítòótọ́ nípa ìgbàgbọ́ tí í ṣe ti gbogbo ènìyàn. Oore ọ̀fẹ́, àánú àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run Baba wa àti Kristi Jésù olùgbàlà wa. Nítorí ìdí èyí ni mo ṣe fi ọ́ sílẹ̀ ní Kríte kí ìwọ kí ó lè ṣe ohun tí ó kù, kí o sì yan àwọn alàgbà ní olúkúlùkù ìlú bí mo ti pàṣẹ fún ọ. Bí ẹnìkan bá ṣe aláìlẹ́gàn ọkọ aya kan tí ó ní ọmọ tí ó gbàgbọ́ tí a kò fi sùn fún wọ̀bìà tí wọn kò sì jẹ́ alágídí, nítorí ó yẹ kí bíṣọ̀ọ̀bù jẹ́ aláìlẹ́gàn bí ìríjú Ọlọ́run, kí ó má ṣe jẹ́ àṣetinú ẹni, onínúfùfù, ọ̀mùtí, aluni, olójúkòkòrò, bí kò ṣe olùfẹ́ àlejò ṣíṣe, olùfẹ́ àwọn èèyàn rere, aláìrékọjá, olóòótọ́, ẹni mímọ́, ẹni ìwọ̀ntúnwọ̀nsì, tí ń di ọ̀rọ̀ òtítọ́ mú ṣinṣin, èyí tí í ṣe gẹ́gẹ́ bí ẹ̀kọ́, kí òun kí ó lè máa gbani níyànjú nínú ẹ̀kọ́ tí ó yè kórókó, kí ó sì lè máa dá àwọn asọ̀rọ̀ òdì lẹ́bi, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn alágídí, àwọn asọ̀rọ̀ asán, àwọn ẹlẹ́tàn ní ń bẹ, pàápàá àwọn tìkọ̀là, àwọn ẹni tí a kò lè ṣàìpalẹ́nu mọ́, nítorí tí wọ́n ń da odidi ìdílé agboolé rú, tí wọ́n ń kọ́ni ní ohun tí kò yẹ nítorí èrè àìtọ́. Ọ̀kan nínú wọn, àní wòlíì àwọn tìká ara wọn, wí pé èké ni àwọn ará Kríte, nígbà gbogbo ẹranko búburú, ọ̀lẹ, alájẹkì. Òtítọ́ ni ẹ̀rí yìí. Nítorí náà bá wọn wí gidigidi kí wọn kí ó lè yè kooro ní ìgbàgbọ́. Títù orí kejì ẹsẹ̀ ìkọkànlá sí ìkẹẹ̀ẹ́dógún òun náà kà báyìí pé nítorí oore ọ̀fẹ́ Ọlọ́run tí mú ìgbàlà fún gbogbo ènìyàn wá ti farahàn. Ó ń kọ́ wa pé kí a sẹ́ àìwà bí Ọlọ́run
àti ìfẹ́kúfẹ̀ẹ́ ayé, kí a sì máa wà ní àìrékọjá, ní òdodo àti ní ìwà bí Ọlọ́run ní ayé ìsinsìnyí. Kí a máa wo ọ̀nà fún ìrètí tí ó ní ìbùkún àti ìfarahàn ògo Ọlọ́run wa tí ó tóbi àti tí olùgbàlà wa Jésù Kristi, ẹni tí ó fi ara rẹ̀ fún wa, kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo, kí ó sì lè wẹ àwọn ènìyàn kan mọ́ fún ara rẹ̀, fún ìní òun tìkára rẹ̀, àwọn onítara iṣẹ́ rere. Nǹkan wọ̀nyí ni kí ìwọ kí ó máa sọ, kí o sì máa gbani níyànjú, kí o sì máa fi àṣẹ gbogbo báni wí. Má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó gàn ọ́. Nǹkan wọ̀nyí ni kí ìwọ kí ó máa sọ, kí o sì máa gbani níyànjú, kí o sì máa fi àṣẹ gbogbo báni wí. Má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó gàn ọ́. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Kí Olúwa ó bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa. Ẹsẹ̀ láti rántí wa fún ọ̀sẹ̀ yìí, ẹsẹ̀ àkọ́kàn, ẹsẹ̀ mọ́nigbàgbé, ẹsẹ̀ àkọ́sórí, ó ní ẹsẹ̀ ìkọkànlá, ìkejìlá àti ìkẹtàlá orí kejì ìwé tá à ń ti ń kẹ́kọ̀ọ́ yẹn. Títù orí kejì, ẹsẹ̀ ìkọkànlá sí ìkẹtàlá. Fún àtẹnumọ́, mo tún fẹ́ tún kà lẹ́ẹ̀kan sí ẹsẹ̀ láti rántí wa. Nítorí oore ọ̀fẹ́ Ọlọ́run tí ń mú ìgbàlà fún gbogbo ènìyàn wá ti farahàn. Ó ń kọ́ wa pé kí a sẹ́ àìwà bí Ọlọ́run àti ìfẹ́kúfẹ̀ẹ́ ayé, kí a sì máa wà ní àìrékọjá, ní òdodo àti ní ìwà bí Ọlọ́run ní ayé ìsinsìnyí. Kí a sì máa wo ọ̀nà fún ìrètí tí ó ní ìbùkún àti ìfarahàn ògo Ọlọ́run wa tí ó tóbi àti ti olùgbàlà wa Jésù Kristi. Èyí ni ẹsẹ̀ wúrà wa, ẹsẹ̀ àkọ́kàn, ẹsẹ̀ mọ́nigbàgbé fún ọ̀sẹ̀ yìí. Olúwa ó ràn wá lọ́wọ́, kì í ṣe láti kọ́kọ́ yìí nìkan, ṣùgbọ́n láti lè fi sínú ìṣe lójoojúmọ́. Tẹ́ ẹ bá gbàgbé, àfojúsùn gbogbo ẹ̀kọ́ wa fún oṣù yìí ó ní ìrètí ayérayé, ìrètí àìnípẹ̀kun, èyí tó dá lérí ìpadàbọ̀ Jésù lẹ́ẹ̀kejì àti ìrètí wa láti bá jọba títí ayérayé. Ní ọ̀sẹ̀ tó kọjá, ibi tá a parí ẹ̀kọ́ wa sí nínú ẹsẹ̀ ìkẹwàá ìwé tá a ti kẹ́kọ̀ọ́, òun ni àwọn nǹkan kò ṣeé mọ́ni méjì tá a fi ṣèdámọ̀ ojúlówó ọmọlẹ́yìn Kristi. Kí làwọn nǹkan méjì ọ̀hún tá a sọ gbẹ̀yìn? Òdodo àti ìfẹ́. Òdodo àti ìfẹ́, àwọn nǹkan kò ṣeé mọ́ni méjì tá a fi dá ojúlówó ọmọlẹ́yìn Kristi mọ̀ nìyẹn. Nínú ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí, àwọn ń kẹ́kọ̀ọ́ nípa òdodo náà àti ìwà bí Ọlọ́run. Nǹkan méjì míì tí ó jẹ́ kò ṣeé mọ́ni nínú ayé ojúlówó ọmọlẹ́yìn Kristi. Òdodo àti ìwà bí Ọlọ́run. Èyí ẹ̀kọ́ tọ̀sẹ̀ yìí fi hàn wá irú àjọṣepọ̀ tó yẹ kí ojúlówó ọmọlẹ́yìn Kristi ní pẹ̀lú ẹlẹ́dàá rẹ̀ olùgbàlà wa àti pẹ̀lú àwa ènìyàn ẹlẹgbẹ́ wa nínú ayé yìí, bí a ti ń retí ìpadàbọ̀ Jésù olùgbàlà wa lẹ́ẹ̀kejì. A sì pín ẹ̀kọ́ yìí sí abala méjì. A pín ẹ̀kọ́ yìí sí abala mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀, kìí ṣe méjì, abala mẹ́ta la pín ẹ̀kọ́ yìí sí. Abala àkọ́kọ́ nínú abala tá a pín sí, a pè àpèlé rẹ̀ ní ìkíni Pọ́ọ̀lù. Ìkíni Pọ́ọ̀lù. Eléyìí ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ mẹ́rin àkọ́kọ́ nínú ẹsẹ̀ Bíbélì tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí. Èyí ò ní Títù orí kìíní, ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrin. Nínú abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa yìí, ní ìbámu pẹ̀lú ìlànà bí a ṣe máa kọ̀wé láyé Pọ́ọ̀lù àpọ́stélì, òun ni Pọ́ọ̀lù kọ̀wé yìí. Lábala àkọ́kọ́ yìí tó ní í ṣe pẹ̀lú ìkíni Pọ́ọ̀lù nínú ìwé tó kọ sí Títù, nínú rẹ̀ ló ti fira rẹ̀ hàn. Nínú rẹ̀
ló ti sọ ń pa ara rẹ̀, nínú rẹ̀ ló ti sọ ẹni tí ń kọ̀wé yìí sí nìyí, ó sì súre fún un. Ní ayé ìjọ́un tí wọ́n bá ń kọ̀wé sí yàn, ìlànà tí wọ́n máa ń tẹ̀lé nu, orúkọ ẹni tí ń kọ̀wé ni ó ṣáájú, orúkọ ẹni tí ń kọ sí yóò tẹ̀lé, yóò sì ṣàdúà lérèfé fún un. A rí i pé nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí náà la rí ní abala tá a pè ní ìkíni Pọ́ọ̀lù nínú lẹ́tà rẹ̀ tó kọ sí Títù, ọ̀kan nínú àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ tí a ń pè ní ìwé Títù yìí. Ẹnìkan wá béèrè pé ta ni Pọ́ọ̀lù, ta ló ń kọ̀wé yìí gan-an? Ẹsẹ̀ àkọ́kọ́ sì sọ fún wa ẹni tí ó kọ̀wé yìí ṣe. Gbólóhùn àkọ́kọ́ nínú ìwé Títù orí kìíní ẹsẹ̀ ìkíní, gbólóhùn àkọ́kọ́ tó wà ń bẹ ni Pọ́ọ̀lù. Ta wá ni Pọ́ọ̀lù? Nǹkan àkọ́kọ́ tó sọ fún wa ń pa ara rẹ̀ ni pé ìránṣẹ́ Ọlọ́run. Ṣé rí èdè tí Pọ́ọ̀lù fi kọ̀wé sí Títù, èdè tá a túmọ̀ sí ìránṣẹ́ gan, a tún lè pè ní ẹrú. Ìtumọ̀ méjì la lè fún ọ̀rọ̀ yẹn túmọ̀ sí ìránṣẹ́, ọ̀rọ̀ yẹn túmọ̀ sí ẹrú. Ìgbà àkọ́kọ́ sì nìyí nínú gbogbo lẹ́tà tí Pọ́ọ̀lù kọ tó wà nínú Bíbélì wa, tí Pọ́ọ̀lù ó pè rẹ̀ bó ṣe pera rẹ̀ yìí. Pọ́ọ̀lù ẹrú Ọlọ́run, Pọ́ọ̀lù ìránṣẹ́ Ọlọ́run. Pọ́ọ̀lù lo gbólóhùn yìí láti fi hàn pé pátápátá òun ti jọ̀wọ́ gbogbo ẹ̀ fún Ọlọ́run, gbogbo ayé òun ti fi fún Ọlọ́run. Bí orin wa kan tá a máa ń kọ nínú ìwé orin wa, mo fi gbogbo rẹ̀ fún Jésù pátápátá láìkú kan. Pọ́ọ̀lù ẹrú Ọlọ́run, Pọ́ọ̀lù ìránṣẹ́ Ọlọ́run tó ti fi gbogbo àkóso ayé rẹ̀, ohun gbogbo tó jẹ́, ohun gbogbo tó ní, ohun gbogbo tó lè dà, tó fi sábẹ́ Ọlọ́run. Àkóso ayé rẹ̀ ò sí lọ́wọ́ ara rẹ̀ mọ́, kò sì sí lọ́wọ́ ẹnì kankan àfi ní ọwọ́ Ọlọ́run. Ta ni Pọ́ọ̀lù nínú lẹ́tà yìí náà? Pọ́ọ̀lù sọ ẹni tí í ṣe fún wa, ó lóhùn ni àpọ́stélì Kristi. Òun ni àpọ́stélì Kristi. Ta ni àwọn wo là ń pè lápọ́stélì? Ṣé ẹ rí èdè tá ń pè ní àpọ́stélì un? Kìí ṣèdè Yorùbá, kìí sì ṣèdè Ìgbò. Èdè Gíríkì ni. Ìtẹ́dẹ̀ yẹn sì túmọ̀ sí òun ni aṣojú tá a rán níṣẹ́ tá a fi ṣẹ́rán. Aṣojú tá a rán níṣẹ́ tá a ṣe kí ni o, tá a fi ṣẹ́rán. Tẹ́ bá wọnú ẹsẹ̀ ìkíní tá ń kà ń Pọ́ọ̀lù ní Pọ́ọ̀lù ìránṣẹ́ Ọlọ́run àti àpọ́stélì Kristi. Èyún ni ẹni tí Kristi fi ṣẹ́rán, ẹni tí Kristi gbéṣẹ́ rẹ̀ lé lọ́wọ́. Èdè míì tá a tún lè lò, tá a tún fi lè pe àpọ́stélì tó jẹ́ pé wọ́n jẹ́ ìtumọ̀ kan náà, òun ni míṣọ́nárì, àjíǹrere Kristi, ẹni tá a fi iṣẹ́ ìhìnrere lé lọ́wọ́ láti lọ jẹ́ fún Kristi. Ẹnìkan wá béèrè pé iṣẹ́ wo la fi lé lọ́wọ́? Pọ́ọ̀lù sì fi wá sínú òkùnkùn. Inú ẹsẹ̀ àkọ́kọ́ náà ó sọ iṣẹ́ tá a fi lé òun lọ́wọ́. Inú ẹsẹ̀ àkọ́kọ́ ó ní Pọ́ọ̀lù ìránṣẹ́ Ọlọ́run number 1, àpọ́stélì Kristi number 2. Kí wá ní iṣẹ́ tá a fi lé lọ́wọ́? Gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwọn àyànfẹ́ Ọlọ́run àti ìmọ̀ òtítọ́ tí ń bẹ nínú, gẹ́gẹ́ bí ìwà bí Ọlọ́run. Kí wá ní iṣẹ́ tá a fi lé lọ́wọ́? Nínú ẹsẹ̀ yẹn, iṣẹ́ tá a fi lé lọ́wọ́ òun ní láti ran ìgbàgbọ́ àwọn àyànfẹ́ Ọlọ́run lọ́wọ́, láti darí àwọn èèyàn láti máa gbé ìgbé ayé ìwà bí Ọlọ́run, to lead people into godliness, láti máa darí àwọn èèyàn láti máa gbé ìgbé ayé ìwà bí Ọlọ́run. Nínú ẹsẹ̀ àkọ́kọ́ yẹn, má gbàgbé orí ọ̀rọ̀ wa lọ́sẹ̀ yìí, òdodo àti ìwà bí Ọlọ́run. Nínú ẹsẹ̀ ìkíní yìí ní gbólóhùn ọ̀rọ̀ Ọlọ́run, ìwà bí Ọlọ́run ti jáde. Iṣẹ́ tá a gbélé Pọ́ọ̀lù lọ́wọ́ nù, láti kọ́ni, láti darí ẹni sí ìwà bí Ọlọ́run. Iṣẹ́ kejì tá a fi lé lọ́wọ́ nínú ìkọ́ni yìí kan náà, níbi tó ti ń kọ́ni ní òdodo ọ̀rọ̀ Ọlọ́run tí ò yí padà, òun náà ni pé yóò palẹ̀ àwọn èèyàn mọ́ fún ayérayé. Tẹ́ bá wo ẹsẹ̀ ìkejì àti kẹta ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ hùn,
Bíbélì ní ìrètí ìyè àìnípẹ̀kun tọlọ́run. Ẹni tí kò lè ṣèké, tí ó ṣe ìlérí ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé, ṣùgbọ́n ní àkókò rẹ̀ ó fi ọ̀rọ̀ rẹ̀ hàn nínú ìwàásù tí a fi lé mi lọ́wọ́ gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run olùgbàlà wa. So arán níṣẹ́ láti lọ jíṣẹ́ nínú ìwàásù rẹ̀ fún ìgbàlà àwọn ènìyàn, láti pèsè wọn sílẹ̀ fún ìyè àìnípẹ̀kun. Àwọn sẹ́tà agbélé Paul apọ́stélì lọ́wọ́ nìyí. Agbésẹ́lé lọ́wọ́ láti ró àwọn onígbàgbọ́ lágbára, àwọn àyànfẹ́ Ọlọ́run láti ró wọn lágbára. Agbésẹ́lé lọ́wọ́ láti fi òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run, òtítọ́ ìgbàlà kọ́ni, ọ̀rọ̀ ìyè kọ́ni, kí a lè palẹ̀ àwọn èèyàn mọ́ fún ìyè àìnípẹ̀kun, ká sì lè darí àwọn èèyàn láti lè máa gbé ìgbé ayé ìwà bíi Ọlọ́run. Tá bá wá kò ń bẹ̀ ń, a wá béèrè pé ta wá la kọ̀wé yìí sí? Ẹsẹ̀ ìkẹrin ìwé ń, ó sì dáhùn ta la kọ̀wé ń sí. Nínú ẹsẹ̀ ìkẹrin ìwé yẹn, ìwé mímọ́ ní sí Títù. So ìwé yìí tí Pọ́ọ̀lù kọ, ẹni ó kọ ti sọ pé mi ni Pọ́ọ̀lù, ìránṣẹ́ Ọlọ́run, àpọ́stélì Kristi. Ó sì ti sọ̀rọ̀ nípa sẹ́tà agbélé lọ́wọ́. Ìtọ́tẹ̀lé ni pé kó fi ẹni tí ń kọ̀wé hàn, tá sì ní kọ̀wé sí Pọ́ọ̀lù, sí Títù. Títù ní kọ̀wé sí Títù. Ẹnìkan wá béèrè pé ta ni Títù tí ń kọ̀wé, tá ń kọ̀wé yìí sí? Ta ni Títù? Pọ́ọ̀lù tí sì ń kọ̀wé, ó kúkú sọ fún wa díẹ̀ nínú ìwé Títù, ẹni tí Títù ṣe. Ó sì tún sọnú àwọn lẹ́tà rẹ̀ míì tó kọ sáwọn ìjọ míì nípa Títù yìí náà tá tún wò. Ṣùgbọ́n ẹ jẹ́ á kọ́kọ́ wo ta ni Títù nínú lẹ́tà yìí. Nínú ẹsẹ̀ ìkẹrin yẹn, Pọ́ọ̀lù ní sí Títù, ọmọ mi ní tòótọ́ nípa ìgbàgbọ́ tí í ṣe ti gbogbo ènìyàn. Ta ni Títù? Ọmọ Pọ́ọ̀lù ní tòótọ́ ni nípa ìgbàgbọ́. Èyí ò ní pé kì í ṣe ọmọ nípa ti ẹ̀jẹ̀ àti omi ara, nípa ti bíbí èèyàn, ṣùgbọ́n ọmọ ni nípa bíbí ni nípa ìgbàgbọ́, ọmọ ni nípa bíbí ni nípa tẹ̀mí ni Títù jẹ́ fún Pọ́ọ̀lù àpọ́stélì tí ó ń kọ̀wé sí i. Títù ó pè ní ọmọ mi ní tòótọ́. Ọmọ wo lọmọ ní tòótọ́? Ọmọ tó ṣe é gbẹ́kẹ̀lé. Ọmọ wo lọmọ ní tòótọ́? Ọmọ tó ṣe é fẹ̀yìntì. Ọmọ wo lọmọ ní tòótọ́? Ọmọ tí kì í já òbí rẹ̀ kulẹ̀. Irú ẹni tí Títù jẹ́ nìyí fún Pọ́ọ̀lù àpọ́stélì. Ó sì jẹ́ nípa ìgbàgbọ́ tí í ṣe ti gbogbo ènìyàn. Ìgbàgbọ́ wo ní í ṣe ti gbogbo ènìyàn? Ìgbàgbọ́ nínú Jésù Kristi ni. Ìgbàgbọ́ nínú Jésù Kristi kò ní nǹkan kan ṣe pẹ̀lú àwọ̀, kò ní nǹkan kan sọ pẹ̀lú èdè, kò ní nǹkan kan sọ pẹ̀lú àṣà, kò ní nǹkan kan sọ pẹ̀lú ìlú àbórílẹ̀-èdè tó ti wá. Tí gbogbo ènìyàn ní ìgbàgbọ́ nínú Jésù Kristi wà fún. So nǹkan àkọ́kọ́ tá a rí nínú lẹ́tà yìí nípa Títù ni wípé ọmọ Paul àpọ́stélì ni ní tòótọ́. Nǹkan kejì tí a rí nípa mọ̀ nípa Títù nínú ìwé mímọ́, ó ní wípé Títù kìí ṣe Júù, Títù kìí sọmọ Ísírẹ́lì, kèfèrí ni. Bó la ṣe mọ èyí? Nínú lẹ́tà tí Paul kọ sí àwọn ará Gàlátíà, orí kejì rẹ̀ ẹsẹ̀ ìkẹta, Paul àpọ́stélì sọ gbólóhùn yìí nípa Títù. Ẹ farabalẹ̀ gbọ́ bí mo ti ń kà. Gàlátíà orí kejì ẹsẹ̀ ìkẹta. Ṣùgbọ́n a kò fi agbára mú Títù tí ó wà pẹ̀lú mi, ẹni tí í ṣe ará Hélénì, láti kọlà. Ìyẹn fi hàn wá wípé Títù kìí sọmọ Ísírẹ́lì bíi Pọ́ọ̀lù. Títù kìí ṣe Júù bíi Pọ́ọ̀lù. Hélénì ni, ẹ̀yà Gíríkì ni, kèfèrí ni. Kìí ṣe kìkì èyí nìkan. Ta ni Títù tá a kọ̀wé Títù yìí sí? Nínú lẹ́tà Pọ́ọ̀lù míì tó kọ sáwọn ará Kọ̀ríńtì, Pọ́ọ̀lù sọ fún wa lẹ́kùnrẹ́rẹ́ nípa ẹni tí Títù ṣe. Tẹ́ bá tẹ̀lé mi lọ sínú ìwé Kọ̀ríńtì kejì, orí keje, orí kẹjọ,
àtorí 12 Paul sọ ń tọ́pọ̀ nípa Títù. Ta ni Títù? Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ láti Kọ́ríńtì kejì orí 7. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Kọ́ríńtì kejì orí 7. Ẹ jẹ́ kí a jọjọ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ̀rẹ̀ sí kà láti ẹsẹ̀ 5. Kọ́ríńtì kejì orí 7 ẹsẹ̀ 5. Bíbélì ní, nítorí pé nígbà tí àwa tilẹ̀ dé Makedonia, ara wa kò balẹ̀, ṣùgbọ́n àwọn wàhálà wa níhà gbogbo, ìjà ń bẹ lóde, ẹ̀rù ń bẹ nínú. Ṣùgbọ́n ẹni tí ń tu àwọn onírẹ̀lẹ̀ nínú, àní Ọlọ́run, ó tù wá nínú nípa dídé Títù. Ẹsẹ̀ 7, kì í sì í ṣe nípa dídé rẹ̀ nìkan, ṣùgbọ́n nípa ìtùnú náà pẹ̀lú tí ẹ tù ú nínú nígbà tí ó ròyìn fún wa ìfẹ́ gbígbóná yín, ìbànújẹ́ yín àti ìtara yín fún mi. Bẹ́ẹ̀ ni mo sì túbọ̀ yọ̀. Ẹsẹ̀ 13, nítorí náà a ti fi ìtùnú yín tù wá nínú, àti ní ìtùnú wa ayọ̀ gidigidi nítorí ayọ̀ Títù, nítorí láti ọ̀dọ̀ gbogbo yín láti tu ẹ̀mí rẹ̀ lára. Nínú ibi tí a ti ayọkà yìí, a rí i pé Títù jẹ́ aṣojú rere fún Paul. Títù jẹ́ olùtùnú fún Paul àti àwọn akẹgbẹ́ rẹ̀. Tá bá fẹ̀fẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bọ́ sí orí 8 ìwé Kọ́ríńtì kejì, ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ̀yin ẹ wo Kọ́ríńtì kejì yẹn orí 8. Paul tó sọ díẹ̀ fún wa sí nípa Títù. Ta ni Títù? Kọ́ríńtì kejì orí 8, mo bẹ̀rẹ̀ sí kà láti ẹsẹ̀ 9. Kọ́ríńtì kejì orí 8 ẹsẹ̀ 9 rẹ̀ ní, tó bẹ́ẹ̀ tí àwa fi gba Títù níyànjú pé bí o ti bẹ̀rẹ̀ náà, bẹ́ẹ̀ ni kí o parí ẹ̀bùn ọ̀fẹ́ èyí nínú yín pẹ̀lú. Ẹsẹ̀ 14, ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run, ẹni tí ó fi ìtara àníyàn kan náà sí ọkàn Títù fún yín, nítorí òun gba ọ̀rọ̀ ìyànjú ní tòótọ́, ṣùgbọ́n bí ó ti ní ìtara púpọ̀, òun tìkára rẹ̀ yìn wá, òun tìkára rẹ̀ tọ̀ yín wá fúnra rẹ̀. Nítorí ó ní ìtara púpọ̀, òun tìkára rẹ̀ tọ̀ yín wá fúnra rẹ̀. Ẹsẹ̀ 23, bí ẹnikẹ́ni bá ń béèrè ẹni tí Títù ṣe ẹlẹgbẹ́ àtàlábàáṣiṣẹ́pọ̀ mi ni nítorí yín, tàbí àwọn arákùnrin wa ní ẹnikẹ́ni ń béèrè nì, ìránṣẹ́ ìjọ ni wọ́n ṣe àti ògo Kristi. Nínú abala yìí, a rí i pé Paul ní Títù jẹ́ ẹni tó níyànjú, Títù jẹ́ ẹni tó nítara, Títù jẹ́ ẹlẹgbẹ́ òun nínú iṣẹ́ ìránṣẹ́, Títù jẹ́ olùbáṣiṣẹ́ òun nínú iṣẹ́ ìránṣẹ́. Tá a bá fòfẹ̀rẹ̀ kó mẹ́rin tá a bọ́ sórí 12 ìwé Kọ́ríńtì kejì yẹn náà, orí 12 ẹsẹ̀ 18, Paul tó fi àṣírí kan hàn wá nípa Títù níbẹ̀. Kọ́ríńtì kejì orí 12 ẹsẹ̀ 18, Paul ní, mo bẹ̀ Títù, mo sì rán arákùnrin kan pẹ̀lú rẹ̀. Títù ààrẹ yìí jẹ̀bi. Nípa ẹ̀mí kan náà kọ́ ni àwa ń rìn bí? Ọ̀nà kan náà kọ́ àwa tọ̀ bí? Nínú ẹsẹ̀ yìí, Paul ń fi ọwọ́ Títù gbáyà wípé kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run tí máa ń rẹ́ni jẹ, kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run oníjìbìtì. Irú ẹni tí Títù ṣe nìyẹn. Káwá tó kò lábala yìí, ẹ já padà sínú ìwé Títù tá a ti ń kẹ́kọ̀ọ́ yẹn, orí 1 ẹsẹ̀ 5. Nínú Títù orí 1 ẹsẹ̀ 5, a rí i wípé Títù jẹ́ ẹni tí Paul apọ́stélì fi ilẹ̀ ní Kírétè. Ìyàngbẹ́ ilẹ̀ kékeré láàrin agbami òkun ní ìlú Kírétè jẹ́. Ìlú kékeré ni, ṣùgbọ́n Paul ti dá iṣẹ́ ìhìnrere lẹ̀ ńbẹ̀, ó sì ti ń báṣẹ́ yẹn lọ, ṣùgbọ́n kò tí ì parí rẹ̀. Ṣùgbọ́n ó wò pé ta ló ṣe fọkàntán tí ń faṣẹ́ yòókù ilé lọ tí ó parí ẹ̀? Títù ni. Agbéṣẹ́ yẹn lé lọ́wọ́. Ibi tí abala kejì ẹ̀kọ́ wa tí ọkọ̀ rẹ̀ ti gúnlẹ̀ tó sún wa, abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa ti gúnlẹ̀ tó sún wa sí abala kejì ẹ̀kọ́ wa nù. Nínú abala kejì yìí láwà ti rí kí ló mú Paul tó fi Títù lẹ̀ ní Kírétè tó ní kó dúró. Kí ló ní ó dúró, kí ló ní ó máa ṣe?
ìdí nìyẹn tí àkórí abala kejì ẹ̀kọ́ wa yìí tá a fi pè é ní gbèdéke fún yíyan àwọn aṣíwájú. Gbèdéke fún yíyan àwọn aṣíwájú. Ìyẹn sì ní í ṣe pẹ̀lú Títù orí àkọ́kọ́ tá a ti ń kẹ́kọ̀ọ́ ọ̀hún, ẹsẹ̀ 5 sí 18. Títù orí 1 ẹsẹ̀ 5 títí dé 13. Títù orí 1 ẹsẹ̀ 5 títí dé ẹsẹ̀ 13 rẹ̀. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa, Pọ́ọ̀lù ti fi Títù lẹ̀ ní Kríte, ìyàngbẹ́ ilẹ̀ kékeré láàrin agbomi òkun, láti máa bá ṣe Olúwa lọ ńbẹ̀ nígbà tó ń gba bòmíràn lọ láti máa ṣiṣẹ́ òun. Kí ló wá ní ó máa ṣe ńbẹ̀? Nǹkan àkọ́kọ́ tí Pọ́ọ̀lù ní kí Títù máa ṣe ní Kríte, ẹ jẹ́ á jọ wò nú ẹsẹ̀ 5. Ìwé mímọ́ ní, nítorí ìdí èyí ni mo ṣe fi ọ́ sílẹ̀ ní Kríte, kí ìwọ kí ó lè ṣètò ohun tí ó kù. Kí ìwọ kí ó lè ṣètò ohun tí ó kù. Ẹnìkan wá béèrè pé kí ló kù? Ohun tó kù níbẹ̀ ni pé gbogbo àwọn iṣẹ́ tí Pọ́ọ̀lù ti dáwọ́lé tí ò tí ì ṣàṣeyọrí wọn, a fi Títù síbẹ̀ pé parí iṣẹ́ wọn wọ̀nyẹn o ní Kríte. Iṣẹ́ àkọ́kọ́ nu, kó ṣàṣeparí àwọn iṣẹ́ tí ò tí ì yọrí ṣùgbọ́n tá a ti dáwọ́lé nílùú Kríte. Ohun kan kejì tí Pọ́ọ̀lù fi Títù lẹ̀ pé kó ṣe ní Kríte ló wà ní gbólóhùn tó parí ẹsẹ̀ 5 yẹn, tí bíbélì yín bá là lọ́wọ́ yín. Bíbélì tẹ̀síwájú ní ẹsẹ̀ 5, ó ní kí o sì yan àwọn alàgbà ní olúkúlùkù ìlú bí mo ṣe pàṣẹ fún ọ. Kó o sì yan àwọn alàgbà ní olúkúlùkù ìlú bí mo ṣe pàṣẹ fún ọ. Iṣẹ́ kejì tá a gbélé lọ́wọ́ láti ṣe ní Kríte òun ni pé kó yan àwọn alàgbà ní olúkúlùkù ìlú ní Kríte tí ó máa darí àwọn ìjọ tí a ti dá sílẹ̀ gbogbo níbẹ̀. Ìlànà Pọ́ọ̀lù ni pé tó bá ti dájọ kan lẹ̀, kó yan alàgbà tí ó máa darí ìjọ òun. Ìtí Pọ́ọ̀lù máa ṣe ń di gbogbo ìgbọ́ tó bá ti dálẹ̀ nu. Ẹnìkan lè béèrè pé bó la ṣe mi léyìí? Tẹ́ ẹ bá lọ sínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 14, Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 14 ẹsẹ̀ 23 ló fàṣírí yẹn hàn wá. Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 14 ẹsẹ̀ 23 ìwé mímọ́ ní, nígbà tí wọ́n sì ti yan àwọn alàgbà fún olúkúlùkù ìjọ, tí wọ́n sì ti fi ààwẹ̀ gbàdúrà, wọ́n sì fi wọ́n lé Olúwa lọ́wọ́ ẹni tí wọ́n gbàgbọ́. Ìṣe Pọ́ọ̀lù nù láti yan àwọn alàgbà sólúkúlùkù ìjọ tí wọ́n bá dálẹ̀ tí ó máa tẹ̀síwájú nú iṣẹ́ Olúwa. Ẹnìkan wá béèrè wípé àwọn wo lálàgbà? Alàgbà nínú ìwé mímọ́ tá ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí kìí sọ̀rọ̀ ọjọ́ orí, kìí sọ̀rọ̀ àwọn arúgbó là ń sọ. Alàgbà nínú ìwé mímọ́ yìí ní í ṣe pẹ̀lú ipò aṣíwájú nínú ìjọ. Ìdí nù tí orí ọ̀rọ̀ abala kejì ẹ̀kọ́ wa fi ní gbèdéke fún yíyan àwọn aṣíwájú nínú ìjọ. Ṣùgbọ́n aṣíwájú pọ̀ nínú ìjọ, oríṣiríṣi ni wọ́n àti oríṣiríṣi ó kọ. Àwọn wo gan ni aṣíwájú tá ń pè ní alàgbà? Ẹsẹ̀ 5 àti 7 ó tàn mọ́lẹ̀ sí nínú Bíbélì wa. Àwọn wo la aṣíwájú tá ń pè ní alàgbà? Tẹ́ ẹ bá wo ẹsẹ̀ 5, àwọn tá a pè ní alàgbà nínú ẹsẹ̀ 5, nígbà tá a dẹ́sẹ̀ 7, àwọn kan náà la tún pè ní bíṣọ́ọ̀bù. Àwọn tá a pè lálàgbà nínú ẹsẹ̀ 5, àwọn náà la tún pè ní bíṣọ́ọ̀bù nínú ẹsẹ̀ 7 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí. Ṣé béèrè yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ á fẹ́ ẹsẹ̀ méjèèjì wéra wọn. Ẹsẹ̀ 5 ní, nítorí ìdí èyí ni mo ṣe fi ọ́ sílẹ̀ ní Kríte, kí ìwọ kí ó lè ṣe ohun tí ó kù, kí o sì yan àwọn alàgbà ní olúkúlùkù ìlú bí mo ti pàṣẹ fún ọ. Ṣùgbọ́n gbà dé ẹsẹ̀ 7, Bíbélì ní, nítorí ó yẹ kí bíṣọ́ọ̀bù jẹ́ aláìlẹ́gàn, bí ìríjú Ọlọ́run, kí ó má jẹ́ aṣetinú ẹni, onínúfùfù, ọ̀mùtí, aluni, olójúkòkòrò. Nígbà dẹ́sẹ̀ 7 a pè wọ́n bíṣọ́ọ̀bù, nínú ẹsẹ̀ 5 a pè wọ́n ní alàgbà. Tá a wá ní alàgbà? Àwọn alàgbà tá ń tọ́ka sí òun làwọn adarí ìjọ, àwọn aṣáájú ìjọ, àwọn pásítọ̀ ìjọ, àwọn bíṣọ́ọ̀bù ìjọ. Torí náà tẹ́ ẹ bá tún nǹkan míì tá a tún fi gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn, ó ní pé tẹ́ ẹ bá wo àwọn àwòmọ́
gbèdéke tá a gbọ́dọ̀ wò mọ́ àwọn tí a pè ní bíṣọ̀bù nínú ìwé Tímótì kínní orí 3 ẹsẹ̀ 1 sí 7. Tẹ́ ẹ bá gbé sẹ́gbẹ̀ẹ́ Tímótítù orí 1 ẹsẹ̀ 6 sí 9, ẹ rí wípé nǹkan kan náà ni wọ́n jọra wọn. Ọ́fíìsì kan ṣoṣo là ń tọ́ka sí. Ọ́fíìsì tá a pè lálàgbà òun náà là ń pè ní bíṣọ̀bù. Àwọn aṣáájú ìjọ kọ̀ọ̀kan, àwọn olórí ìjọ kọ̀ọ̀kan, àwọn adarí ìjọ kọ̀ọ̀kan, àwọn la pè lálàgbà, àwọn la pè ní bíṣọ̀bù, àwọn là ń pè ní pásítọ̀ lónìí. Àwọn kan náà ni. Kí wá ní nǹkan tí a wò mọ́ èèyàn láà ká tó yàn síṣẹ́ adarí ìjọ, ká tó yàn sí aṣáájú ìjọ, ká tó yàn ní alàgbà ìjọ, ká tó yàn ní bíṣọ̀bù? Ní tó bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 6 títí dé ẹsẹ̀ 9, a ṣe àlàkalẹ̀ onírúurú àwọn nǹkan tá a lè wò mọ́ wọn lára. Àwọn nǹkan tá a lè wò mọ́ wọn lára, a sì lè pé a pín wọn sí ọ̀nà 5. Àkọ́kọ́, a gbọ́dọ̀ wo ìgbé ayé wọn gẹ́gẹ́ bí ẹnìkan. Gẹ́gẹ́ bí ẹnìkan, irú ìgbé ayé wo wọ́n ń gbé. Ìyẹn ní ẹsẹ̀ 6 àti ẹsẹ̀ 7 sọ fún wa. Ẹsẹ̀ 6 ó ní gbólóhùn àkọ́kọ́ ní ẹsẹ̀ 6 ó ní kí wọ́n jẹ́ aláìlẹ́gàn bí ẹnìkan, kí wọ́n jẹ́ aláìlẹ́gàn. Ẹsẹ̀ 7 náà tún tẹnumọ́ kí wọ́n jẹ́ aláìlẹ́gàn, kí wọ́n jẹ́ ìríjú Ọlọ́run, kí wọ́n má jẹ́ tinú mi wọ́n ṣe, kí wọ́n má jọ ń fìfò tí máa tètè bínú, kí wọ́n má jọ mùtí, wọ́n má jẹ́ alúni tàbí olójú kòkòrò owó. Eléyìí ò ní í ṣe pẹ̀lú ìgbé ayé wọn bí ẹnìkan. Nǹkan kejì tá a gbọ́dọ̀ wò ó ní ìdílé wọn. Ẹsẹ̀ 6 náà ni ó ní ó gbọ́dọ̀ jẹ́ ọkọ aya kan táwọn ọmọ rẹ̀ sì gbàgbọ́, tí wọn ò mọ gbégbé ayé wọ̀bìà, tá a fẹ̀sùn wọ̀bìà kàn, tí wọ́n yé ṣalágídí ọmọ. Èyí ò ní pé wọ́n gbọ́dọ̀ ní ìdílé tí ó ṣe é wò kọ́ ṣe fún rere. Nǹkan kẹta tá a gbọ́dọ̀ wò mọ́ wọn lára ó ní àyíká wọn, ìgbé ayé wọn, àjọṣepọ̀ wọn pẹ̀lú àwọn ẹlòmíì. Ìyẹn ni ẹsẹ̀ 9 sọ fún wa. Nínú àjọṣepọ̀ wọn pẹ̀lú àwọn ẹlòmíràn, wọ́n gbọ́dọ̀ jẹ́ olùfẹ́ àlejò ṣíṣe. Wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó fẹ́ àwọn èèyàn rere. Wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹni tí máa kóra wọn ní ìjánu, aláìrékọjá. Lọ́nà kẹrin, ìgbé ayé wọn nípa tẹ̀mí pẹ̀lú ṣe kókó. Ìyẹn ní abala kejì ẹsẹ̀ 9 sọ fún wa pé wọ́n gbọ́dọ̀ jẹ́ ni mímọ́. Ta lẹni mímọ́? Ẹni mímọ́ lẹni tó ti yára rẹ̀ sọ́tọ̀ fún ìlò ògo Ọlọ́run. Wọ́n gbọ́dọ̀ jẹ́ ni mímọ́, wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹni ìwọ̀ntúnwọ̀nsì nípa tẹ̀mí. Jẹ́ lábala tó gbẹ̀yìn, wọ́n gbọ́dọ̀ jẹ́ ni tí òye ọ̀rọ̀ Ọlọ́run yé yékéyéké, tí wọ́n sì fi ń kọ́ ẹlòmíràn. Ìyẹn ni ẹsẹ̀ 9 sí 13 sọ fún wa. Ẹsẹ̀ 9 sí 13 ó ní tí wọ́n di ọ̀rọ̀ òtítọ́ mú ṣinṣin, èyí tí í ṣe gẹ́gẹ́ bí ẹ̀kọ́. Èyí ṣe tí wọ́n fi gbọ́dọ̀ ní ìyí kí wọ́n lè máa gbani níyànjú nínú ẹ̀kọ́ tó yè kóró. Àwọn bàbá wa nílẹ̀ Yorùbá wọ́n ní ẹni tí ó bá boni aṣọ wọ̀ tọrùn rẹ̀ làákọ́ wò. Tó bá já ṣáájú tí ó fi ẹ̀kọ́ tó yè kóró kọ́ ni, àwọ̀ gan pàápàá gbọ́dọ̀ yẹ̀kọ́ rẹ tó wò, tó ẹ̀kọ́ gbàgbọ́ tó ní a gbọ́dọ̀ yẹ̀ wò. So nǹkan karùn-ún tá a gbọ́dọ̀ wò mọ́ wọn lára ni ká rí pé wọ́n jinlẹ̀ nínú òtítọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ká tó fi wọ́n sípò. Èyí ṣe tí a fi gbọ́dọ̀ rí pé wọ́n jinlẹ̀ nínú òtítọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹsẹ̀ 10 sí 13 jẹ́ ó yé wa pé àwọn ẹlẹ́kọ̀ọ́ òdì ti pọ̀ nínú ayé tí wọ́n fi ẹ̀kọ́ òdì gbá àwọn èèyàn sí ìsọ̀rùn. Èyí tó fi jẹ́ wípé ẹni tí ó bá jẹ́ aṣáájú ìjọ Ọlọ́run tòótọ́, ó gbọ́dọ̀ ní ìjìnlẹ̀ òye ọ̀rọ̀ Ọlọ́run. Ó gbọ́dọ̀ ráàyè láti kẹ́kọ̀ọ́ nú ọ̀rọ̀ Ọlọ́run kó sì fi kọ́ àwọn ẹlòmíràn láì lábùlà. Àwọn nǹkan 5 tá a gbọ́dọ̀ wò mọ́ ẹnikẹ́ni láàká tó fi sí ipò aṣáájú ìjọnu: ìgbé ayé rẹ̀, ìdílé rẹ̀, àjọṣepọ̀ rẹ̀ pẹ̀lú àwọn ẹlòmíràn ládùúgbò, ìgbé ayé ẹ̀mí rẹ̀, àti ìjìnlẹ̀ òye rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run tó yè kórókó. Tẹ́ bá wá kíyèsí, ìlú Éfésù ìlú ńlá ni, ìlú ńlá gidi ni, ṣùgbọ́n ìlú Kírétè ìlú kékeré ni. Tẹ́ bá wá wo bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, tá a béèrè lọ́wọ́ àwọn aṣáájú tí ó ṣáájú ní Éfésù nínú ìwé Tímótì kínní orí 3 ẹsẹ̀ 1 sí 7,
ohun kan náà là ń béèrè lọ́wọ́ àwọn tí ó ṣáájú ìjọ oko ní Kírétè ní Títù orí kìíní ẹsẹ̀ ìkẹfà sí kẹsàn-án, èyí tí ń fi hàn wá wípé gbèdéke Ọlọ́run lọ́wọ́ àwọn ìránṣẹ́ rẹ̀ ọ̀kan náà ni. Ọ̀bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run nínú igbó, ọ̀bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run nílùú ńlá tó tóbi jùlọ láyé, ohun kan náà lọ́lọ́run ń béèrè lọ́wọ́ wa. Àdúrà mi ni pé Ọlọ́run ó ràn wá lọ́wọ́, a ó lè jẹ́ pípé níwájú rẹ̀ bí ó ṣe ń fẹ́. Èyí ló mú wa lọ sábala tó gbẹ̀yìn ẹ̀kọ́ wa fún tọ̀sẹ̀ yìí, èyí tá a pè àpèlé rẹ̀ ní agbára ìgbàlà. Agbára ìgbàlà, èyí sì ní í ṣe pẹ̀lú orí kejì ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yẹn, ìwé Títù orí kejì ẹsẹ̀ ìkọkànlá sí ìkẹẹ̀ẹ́dógún. Títù orí kejì ẹsẹ̀ ìkọkànlá sí ìkẹẹ̀ẹ́dógún. Nínú Títù orí kejì yìí, ó ní Pọ́ọ̀lù tún ti tẹnumọ́ fún Títù wípé ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó yè kooro o gbọ́dọ̀ máa fi kọ́ àwọn onígbàgbọ́ Kírétè. Ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó yè kooro fi kọ́ àwọn àgbà ọkùnrin lẹ́sẹ̀ ìkíní sí kejì orí kejì. Ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó yè kooro fi kọ́ àwọn àgbà obìnrin nínú ẹsẹ̀ ìkẹta orí kejì. Ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó yè kooro fi kọ́ àwọn ọ̀dọ́bìnrin ẹsẹ̀ ìkẹrin sí karùn-ún orí kejì. Ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó yè kooro fi kọ́ àwọn ọ̀dọ́kùnrin nínú ẹsẹ̀ ìkẹfà sí kẹjọ. Ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó yè kooro fi kọ́ àwọn ẹrú tí wọ́n ti gba Jésù lólúwa àti olùgbàlà wọn nínú ẹsẹ̀ ìkẹsàn sí kẹwàá orí kejì nǹkan náà. Ṣùgbọ́n nígbà tó dé orí ẹsẹ̀ ìkọkànlá orí kejì tẹ́kọ̀ọ́ wa ti bẹ̀rẹ̀, nínú ẹsẹ̀ ìkọkànlá sí ìkẹẹ̀ẹ́dógún tí ẹ̀kọ́ wa dá lé lórí, ibẹ̀ ni Paul apọ́stélì wa ti sọ fún Títù ìdí tí ó fi gbọ́dọ̀ máa fi ẹ̀kọ́ tó yè kooro kọ́ni. Ẹ̀kọ́ tí ń yí ayé ẹni padà láti ṣèfẹ́ Ọlọ́run. Ìdí tí ń múni gbé ìgbé ayé tó wu Ọlọ́run. Èéṣe tó fi gbọ́dọ̀ fi ẹ̀kọ́ yìí kọ́ni. Ìdí tó sì fún wa òun náà ni nítorí oore ọ̀fẹ́ Ọlọ́run. Nítorí tí oore ọ̀fẹ́ Ọlọ́run ti ṣe, ó gbọ́dọ̀ fi òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run ó gbọ́dọ̀ fi kọ́ni. Ṣé bẹ́ẹ̀ yín wà lọ́wọ́ yín? Ẹ̀yin ẹ wo ń tẹ́sẹ̀ ìkọkànlá yẹn sọ. Títù orí kejì ẹsẹ̀ ìkọkànlá, ó ní nítorí oore ọ̀fẹ́ Ọlọ́run tí mú ìgbàlà fún gbogbo ènìyàn wá ti farahàn. Ìdí tó fi gbọ́dọ̀ fi òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run kọ́ ìsí gbogbo àwọn èèyàn yìí, àwọn àgbà ọkùnrin, àwọn àgbà obìnrin, àwọn ọ̀dọ́ obìnrin, àwọn ọ̀dọ́ ọkùnrin, àwọn ẹrú tí wọ́n gba Jésù lólúwa àti olùgbàlà wọn, ó ní oore ọ̀fẹ́ Ọlọ́run. Kí là ń pè lóore ọ̀fẹ́ Ọlọ́run? Oore ọ̀fẹ́ Ọlọ́run ni ohun rere gbogbo tá a lẹ́tọ̀ọ́ sí, ṣùgbọ́n tí Ọlọ́run mọ̀ọ́mọ̀ nínú àánú àti ojú rere rẹ̀ tó fi fún wa. Ìgbàlà ni. Kí wá ní oore ọ̀fẹ́ Ọlọ́run yìí? Kí ló fún wa? Àkọ́kọ́ tó fún wa ni mo dárúkọ yẹn. Oore ọ̀fẹ́ Ọlọ́run fún wa ní ìgbàlà. Ó fún gbogbo èèyàn ní ìgbàlà. Ìyẹn ni ẹsẹ̀ ìkọkànlá yẹn tí mo kà tán nísìnyí sọ fún wa. Nítorí oore ọ̀fẹ́ Ọlọ́run tí mú ìgbàlà wá fún gbogbo ènìyàn ti farahàn. Torí oore ọ̀fẹ́ Ọlọ́run tí ń fún gbogbo èèyàn ní ìgbàlà ó ti farahàn. Torí náà fi òkodoro ọ̀rọ̀ Ọlọ́run tí ọ̀làbùlà fi kọ́ àwọn àgbà ọkùnrin, fi kọ́ àwọn àgbà obìnrin, fi kọ́ àwọn ọ̀dọ́kùnrin, fi kọ́ àwọn ọ̀dọ́bìnrin, fi kọ́ àwọn ẹrú pàápàá tí wọ́n ti gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà ayé wọn. Eléyìí sì hàn gbangba síwájú sí nínú ẹsẹ̀ ìkẹlá ohun tí oore ọ̀fẹ́ ṣe nípa ìgbàlà. Nínú ẹsẹ̀ ìkẹlá, ìwé mímọ́ ní Jésù Kristi ẹni tí ó fi ara rẹ̀ fún wa kí òun lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo, kí a sì lè wẹ àwọn ènìyàn kan mọ́ fún ara rẹ̀, fún ìní òun tìkára rẹ̀, àwọn onítara ṣiṣẹ́ rere. Ohun tí oore ọ̀fẹ́ ṣe nù. Oore ọ̀fẹ́ ló mú kí Jésù fi ara rẹ̀ sílẹ̀ láti kú fún ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn, láti rà wá padà kúrò lóko ẹrú ẹ̀ṣẹ̀, láti rà wá padà kúrò lọ́wọ́ ìyà ẹ̀ṣẹ̀, láti rà wá padà kúrò lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀, láti rà wá padà kúrò níbùdó ẹ̀ṣẹ̀.
ó lóun lọ òun bọ̀ wá padà wá, òun wà kó a kúrò níbùdó ẹ̀ṣẹ̀ yìí ká lè wà pẹ̀lú òun tá a sì bá jọba títí ayérayé. Nǹkan àkọ́kọ́ tó oore ọ̀fẹ́ ṣe nù. Oore ọ̀fẹ́ fún wa ní ìgbàlà. Ohun kan kejì tó oore ọ̀fẹ́ ṣe tá a fi gbọ́dọ̀ fi òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run láìlábùlà kọ́ni nínú ẹsẹ̀ ìkejìlá ló wà. Oore ọ̀fẹ́ Ọlọ́run òun ló ń kọ́ wa pé kí a sẹ́ àìwà bí Ọlọ́run àti ìfẹ́kúfẹ̀ẹ́ ayé. Oore ọ̀fẹ́ Ọlọ́run ló mú ká máa wà láìrékọjá, ká máa wà ní òdodo, ní ìwà bí Ọlọ́run ní ayé ìsinsìnyí. Ohun tó oore ọ̀fẹ́ Ọlọ́run ṣe nìyẹn. Ẹ má gbàgbé orí ọ̀rọ̀ wa fún ọ̀sẹ̀ yìí, òdodo àti ìwà bí Ọlọ́run. Nínú ẹsẹ̀ ìkejìlá gangan ni orí ọ̀rọ̀ wa tọ̀sẹ̀ yìí ti jáde. Òdodo àti ìwà bí Ọlọ́run ní ayé ìsinsìnyí. Ohun kan kejì tó oore ọ̀fẹ́ Ọlọ́run ṣe nù. Ó fún wa ní ìgbàlà. Lẹ́yìn tó fún wa ń gbàlà tán, ó wá ń kọ́ wa, oore ọ̀fẹ́ ń kọ́ wa pé ká sẹ́ àìwà bí Ọlọ́run àti ìfẹ́kúfẹ̀ẹ́ ayé. Ká kọ̀yìn sí àìwà bí Ọlọ́run, ká lòdì sí ìfẹ́kúfẹ̀ẹ́ ayé, ṣùgbọ́n ká máa wà láìrékọjá, ká máa wà ní òdodo, ní déédé pẹ̀lú Ọlọ́run, ní ìbámu pẹ̀lú ìfẹ́ Ọlọ́run. Kí a máa wà ní ìgbé ayé ìwà bíi ti Ọlọ́run nínú ayé ìsinsìnyí. Èéṣe tá a fi gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀? Ẹsẹ̀ ìkẹlá ó sọ fún wa ìdí tá a fi gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. Torí pé Jésù ti fi ara rẹ̀ fún wa, ẹsẹ̀ ìkẹlá, kí òun kó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo, kí ó sì lè wẹ àwọn èèyàn kan mọ́ fún ara rẹ̀, fún ìní òun tìkára rẹ̀. Àwọn tó ní ìtara sí iṣẹ́ rere kì í ṣiṣẹ́ ibi. Oore ọ̀fẹ́ ń tó ṣe fún wa nù. Ó gbà wá là, ó sì ń kọ́ wa ká sẹ́ àìwà bí Ọlọ́run àti ìfẹ́kúfẹ̀ẹ́ ayé, kí a sì wà láìrékọjá, ká wà lódodo, ká wà ní ìwà bí Ọlọ́run. Ohun kan kẹta tí oore ọ̀fẹ́ Ọlọ́run ṣe fún wa ó ní wípé oore ọ̀fẹ́ Ọlọ́run ó bùkún fún wa. Oore ọ̀fẹ́ Ọlọ́run ó fún wa ní ìrètí ìbùkún. Tẹ́ bá wo ẹsẹ̀ ìkẹtàlá ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yẹn, ìwé mímọ́ ní kí a máa wo ọ̀nà fún ìrètí tó níbùkún. Kí ni ìrètí tó níbùkún? Ìfarahàn ògo Ọlọ́run wa tí ó tóbi àti tí olùgbàlà wa Jésù Kristi. Oore ọ̀fẹ́ fún wa ní ìrètí ìpadàbọ̀ Jésù lẹ́ẹ̀kejì, tí í ṣe ìrètí tó níbùkún. Ìrètí pé Jésù ń bọ̀ wá kó wa lọ láti wà pẹ̀lú rẹ̀, ká sì máa bá jọba títí ayérayé. Tẹ́ ẹ bá gbàgbé nínú lẹ́tà tí nínú ìwé ìhìnrere ti Jòhánù, ìhìnrere ti Jòhánù orí 14 rẹ̀, ẹsẹ̀ 1 sí 3, Jésù Olúwa wa ṣèlérí ńbẹ̀, ó ní ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú. Ẹ gba Ọlọ́run gbọ́, ẹ gbà mí gbọ́ pẹ̀lú. Nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà ńbẹ̀. Ìbá má ṣe bẹ́ẹ̀ ni èmi ìbá ti sọ fún yín, torí èmi ń lọ pèsè àyè sílẹ̀ fún yín. Bí mo bá sì lọ pèsè àyè sílẹ̀ fún yín, èmi ó tún padà wá. Èmi ó sì mú yín lọ sọ́dọ̀ èmi tìkára mi, pé níbi tí èmi gbé wà, kí ẹ̀yin kó lè wà níbẹ̀ pẹ̀lú. So oore ọ̀fẹ́ Ọlọ́run ó gbà wá là. Oore ọ̀fẹ́ Ọlọ́run ó tún ayé wa ṣe kúrò ní ìwà bí Ọlọ́run sí ìwà bí Ọlọ́run. Oore ọ̀fẹ́ Ọlọ́run sì fún wa ní èrè ìpadàbọ̀ Jésù Kristi, ìbùkún ìpadàbọ̀ Jésù láti bá jọba títí ayérayé. Ibi tí ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí tí ọkọ̀ rẹ̀ ti gúnlẹ̀ nù, tó ti tẹnubodò, tó ti mumi. Ṣùgbọ́n ká tó máa lọlé, ó yẹ ẹ jẹ́ ká ṣàtẹnumọ́ kókó bíi 2-3 nínú ẹ̀kọ́ yìí fún àmúlò nínú ìgbé ayé ìgbàgbọ́ wa bí a ti ń tẹ̀síwájú. Ohun kan àkọ́kọ́ tí mo sì fẹ́ tẹnumọ́ nínú ẹ̀kọ́ yìí ó ní wípé a rí nínú ẹ̀kọ́ yìí gbangba wípé títù jẹ́ aṣojú rere fún Kristi. Títù jẹ́ aṣojú rere fún Paul apọ́stélì. Torí náà Paul lè fọwọ́ ọwọ́ Títù gbáyà wípé ọmọ mi ní tòótọ́ ni, alábàáṣiṣẹ́pọ̀ mi ní tòótọ́ ni, kì í ṣẹni tí máa rán ni jẹ, kì í ṣẹni tí dọwọ́rú. Ìwọ olùgbọ́ mi, ibi yòówù tẹ́ wà tẹ́ ti ń gbọ́ mi, ẹ jẹ́ aṣojú rere fún Kristi.
ẹ jẹ́ aṣojú rere fún ìjọ yín. Títù jẹ́ aṣojú rere fún Kristi àti fún ìjọ Kristi àti fún Paul apostoli. Gbogbo iṣẹ́ tí Paul gbélé lọ́wọ́ pátápátá ló ṣe dáadáa. Iṣẹ́ yòówù tá a bá gbélé ọ lọ́wọ́ nínú ìjọ àbí láwùjọ, nínú ilé àbí lóde, ṣe bí aṣojú Kristi dáadáa. Má dọwọ́rú. Lọ́nà kejì, nínú ẹ̀kọ́ yìí a rí wípé àti Paul ni o àti Títù tí a kọ̀wé yìí sí ni o, wọ́n ṣe ìdámọ̀ ète ìwásáyé wọn, wọ́n sì dúró nínú rẹ̀. Paul ní èmi ni ẹrú Kristi, èmi ni apostoli Kristi, èmi ni ìránṣẹ́ Ọlọ́run. Timothy alábàáṣiṣẹ́pọ̀ mi nínú iṣẹ́ bàbá ni. Mo mọ̀ wípé ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ní àkókò yìí, mo mọ̀ pé ẹ déédéé wà nú ayé yìí, ẹ bára yín nú ayé lásán, kì í ṣàṣìṣe rẹ fi bára yín nú ayé. Ó lété tọ́lọ́run fi rán yín wá sínú ayé. Ǹjẹ́ o ti ṣèdámọ̀ ète ìwásáyé rẹ? Ṣé n tán àrán wá sáyé kó o ṣe ló ń ṣe? Ohun tá a rí mi wá sáyé wá ṣe mò ń ṣe yìí o. Kí la rán wọ́ wá sáyé ṣá ṣe? So o ti ṣèdámọ̀ rẹ̀, so sì ń ṣe. Ẹ̀kọ́ yìí kọ́ wa pé ká ṣèdámọ̀ ète ìwásáyé wa, ká ṣèdámọ̀ rẹ̀, ká sì máa ṣe é láṣeyọrí fún ògo Ọlọ́run. Lọ́nà kẹta, ẹ̀kọ́ yìí kọ́ wa wípé gbogbo àwọn tá a bá yàn sípò aṣáájú nù jọ, kí wọ́n jẹ́ àwọn tí wọ́n gbé ìgbé ayé tó wà ní ìbámu pẹ̀lú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Nígbà tí ìjọ àkọ́kọ́ yàn àwọn aṣáájú nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 6 bẹ̀rẹ̀ látẹsẹ̀ 1 sí 7, wọ́n ní gbèdéke. Nígbà tí Paul ó yan tí ó sọ fún Timothy pé kó yàn àwọn aṣáájú nínú ìwé Timothy kínní orí 3 ẹsẹ̀ 1 sí 7, ó ní gbèdéke. Nínú ẹ̀kọ́ wa yìí, ńgbà Paul ń sọ fún Títù kó yàn àwọn aṣáájú nínú àwọn ìjọ Kríté nínú ìwé Títù orí 1 ẹsẹ̀ 6 sí 9, gbèdéke wà ń bẹ̀. Ẹ̀yin èèyàn Ọlọ́run, ẹ jẹ́ á yé fi ẹ̀yàmẹ̀yà yànyàn ṣiṣẹ́ nù ìjọ Ọlọ́run. Ẹ jẹ́ á yé fi èdè àṣà àwọ̀ yànyàn ṣiṣẹ́ nù ìjọ Ọlọ́run. Ẹ jẹ́ ká ṣe bí wọ́n ti ń ṣe kó lè rí bí ti rí. Ẹ jẹ́ á tẹ̀lé àgbékalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run láti yan àwọn èèyàn sípò aṣáájú nínú ìjọ Ọlọ́run. Àtẹnumọ́ mìíràn tí mo fẹ́ tẹnumọ́ nínú ẹ̀kọ́ yìí ó ní pé Paul apostoli tẹnumọ́ ṣinṣinṣinṣin fún Títù wípé kí ó rí wípé òun yè kooro nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn tí ó sì yàn sípò aṣáájú nínú ìjọ Ọlọ́run kí wọ́n jẹ́ àwọn tó yè kooro nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Torí àwọn ẹlẹ́kọ̀ọ́ òdì ti pọ̀. Tó wá ya tó bà nínú jẹ́ jùlọ ní báwọn ẹlẹ́kọ̀ọ́ òdì gan wá tún wá pọ̀ burú jù ní ìran tiwa yìí ju ti Paul yẹn lọ. Ẹ̀kọ́ yìí ń kọ́ wa wípé gbogbo àwọn tá a bá yàn sípò aṣáájú nínú ìjọ Ọlọ́run ó gbọ́dọ̀ jẹ́ àwọn tí ò yé ọ̀rọ̀ Ọlọ́run yé, tí wọ́n sì fi òdodo òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run kọ́ni tí ó yè kórókó, tí wọn kàn ní máa jẹ́ àwọn tí a ń fi ẹ̀tàn àti kíní ọ̀wọ̀ àpò mi ta àwọn èèyàn jẹ lásán, tí wọn ò ní jẹ́ àwọn tó jẹ́ wípé ìtara lásán wọn ní wọn lọ́rọ̀ Ọlọ́run, òye ọ̀rọ̀ Ọlọ́run òye wọn. Ní ìkẹyìn, ẹ̀kọ́ yìí fìdí rẹ̀ múlẹ̀ wípé nígbà tá a bá ti gbà wàhálà tán, oore ọ̀fẹ́ Ọlọ́run tó fún wa ní ìgbàlà, ó fún wa ní agbára láti kọ̀yìn sí ìgbé ayé tí ó wà ní ìbámu pẹ̀lú ìwà Ọlọ́run. Ìgbé ayé tí ó jẹ́ wípé ó ń lépa ìfẹ́kùfẹ́ ayé. Ẹ̀kọ́ yìí kọ́ wa pé ká máa gbé ìgbé ayé tó wà láìrékọjá, ìgbé ayé òdodo, ìgbé ayé ìwà bí Ọlọ́run nínú ayé ìsinsìnyí. Tó bá jẹ́ pé o ti ní ìrírí ìgbàlà tó sì ń retí ìpadàbọ̀ Jésù, ètí ẹ̀kọ́ ọ̀tọ̀sẹ̀ yìí ó ní pé kó gbé ìgbé ayé òdodo àti ìwà bí Ọlọ́run. Àbàbà wa nílẹ̀ Yorùbá tí wọ́n mọ Bíbélì, wọ́n ní bọ́mọ ọba jọ ṣòkòtò yọjọ kíjìpá. Ọmọ tí ọjọ́ ṣòkòtò tí ọjọ́ kíjìpá, olóko tá a pè nílẹ̀ Yorùbá. Má jẹ́ ọmọ àlè Ọlọ́run.
tó bá jẹ́ ọmọ Ọlọ́run ní títòótọ́, jẹ́ kí ìṣe àti ìwà rẹ kó dàbí ti Ọlọ́run. Ìdí orí ọ̀rọ̀ wa nu òdodo àti ìwà bí Ọlọ́run. Ibí yìí ó ní ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí ló ti tẹnubodò, ló ti mú mi. Àdúrà mi ni wípé Ọlọ́run ó ràn èmi àti yín lọ́wọ́ láti lè dàbí Jésù nínú ìwà wa gbogbo. Gẹ́gẹ́ bí ẹsẹ̀ orin wa kan ti sọ pé, mo fẹ́ kí n dàbí Jésù nínú ìwà pẹ̀lẹ́. Kò sẹ́ni tó gbọ́rọ̀ bínú lẹ́nu rẹ̀ lẹ́ẹ̀kan rí. Oore ọ̀fẹ́ tá fi gbé ìgbé ayé òdodo, oore ọ̀fẹ́ tá fi gbé ìgbé ayé ìwà bí Ọlọ́run, Ọlọ́run ó fi fún wa. Ó sì ti fi fún wa. Ọlọ́run ó ràn wá lọ́wọ́ láti lè ṣẹ́ ara wa láti gbé ìgbé ayé òdodo àti ìgbé ayé ìwà bí Ọlọ́run. Ní ìní ẹ̀kọ́ wa tòní ni ọkọ̀ rẹ̀ ti ń gúnlẹ̀. Mo fà yín lé àwọn olùkọ́ wa lọ́wọ́ ní gbogbo ilé ìjọsìn wa gbogbo káàkiri àgbáyé ní ọjọ́ Olúwa tí ń bọ̀. Àdúrà mi ni wípé ńgbà tá a bá ń kẹ́kọ̀ọ́ yìí ní ọjọ́ Olúwa tí ń bọ̀, Olúwa ó tún ṣí wa níyè jù báyìí lọ láti ní ìjìnlẹ̀ òye ọ̀rọ̀ rẹ̀. Yóò sì fún wa ní àyà tí gbà á, tí í ṣe àkànní kànkọ́ lásán. Kò ní gbé tí ọ̀tún wọlé kó sì gbà tòsì jáde. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá a tún máa pàdé. Ire o, ire kàǹkà.